ṣàdédé ni àwọn ọlọ́pàá kan wá gbé Abdulrahman kúrò lọ́dọ̀ wa tí a kò sì tí lè sọ ibi tí wọ́n gbé lọ. Agbẹnusọ ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrá ní ìlú Ìlọrin. Láti ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ 14 oṣù kẹta ni a ti ń gbọ́ fínfín pé wọ́n ti gbé Abdulrahman Mohammed Bello, afurasí tí wọ́n fẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú ikú Yétúndé Lawal Afsọ. Ìròyìn tí a gbọ́ ni pé àwọn ọlọ́pàá ti gbé kúrò lọ́gbà ẹ̀wọ̀n Òkè-Kúrá tó wà ní ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara, ibi tí ilé ẹjọ́ ní kó wà nígbà tí ìgbẹ́jọ́ rẹ̀ yóò fi máa tẹ̀síwájú. Ohun tí a rí gbọ́ ni pé ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ni wọ́n gbé Abdulrahman Mohammed Bello kúrò lọ́gbà ẹ̀wọ̀n náà tí a kò sì tí ì lè sọ ibi tí wọ́n gbé lọ ní pàtó. Bákan náà ni a ò tí ì mọ ìdí pàtàkì tí wọ́n fi gbé kúrò lọ́gbà ẹ̀wọ̀n Òkè-Kúrá nílùú Ìlọrin. Agbẹnusọ ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrá nílùú Ìlọrin Ọ̀gbẹ́ni Philip sọ pé ṣàdédé ni àwọn ọlọ́pàá wá gbé kúrò lọ́dọ̀ àwọn tí òun kò sì lè sọ ibi tí wọ́n gbé lọ, ṣùgbọ́n kò sí Abdulrahman Mohammed Bello lọ́dọ̀ àwọn mọ́. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Tóun Adéyẹmí náà fìdí rẹ̀ múlẹ̀ pé ẹjọ́ náà ti kúrò lọ́dọ̀ àwọn, ó ti wà ní ìkáwọ́ ẹ̀ka tó ń ṣèwádìí ìwà ọ̀daràn fún ìjọba àpapọ̀ EFCID. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ìrètí wà pé Abdulrahman àtàwọn afurasí yòókù yóò tún fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn náà, ṣùgbọ́n a ò tí ì lè sọ ibi tí ọ̀rọ̀ náà yóò já sí báyìí.